ṣẹlẹ̀ sọmọ ẹja kan àwọn ọ̀rẹ́ wọn sọ pàjẹ́ ní òdì àwọn ọ̀tá ẹ̀ wà lọ́lọ́hún ló mú àtàjẹ́ ní òdì àtọ̀ ọlọ́hún àmú má fi kàn mí nílé ayé mi kó má fi kẹ̀yìn olólùfẹ́ mi. ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ìtí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. ẹ bá mi tag bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ bá wo show mi lálẹ́ yìí ẹ máa wo show mi ní ọ̀la lálàkọ̀kọ́ congratulations mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Lagos State mo dúpẹ́ lọ́wọ́ judiciary system mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa látòkè lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí n rí ọjọ́ tèmi mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fún Ọlọ́run mo dúpẹ́ fún Ọlọ́run ọba pé ó jẹ́ kí Mr. Lawal náà rí ọjọ́ tèmi. Bàbá Ìjẹ̀ṣà number 1 àwa níjà tẹ́lẹ̀ màá gbà yín nímọ̀ràn pé ẹ má ṣe ṣó ẹ má sọ nǹkan kan ẹ ń ṣẹni tó máa sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n màá gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ má sọ nǹkan kan etí ò sí mọ́ orí dàpọ̀ igi nǹkan tó bàjẹ́ ó ti bàjẹ́ Ìyábọ̀ Alice Òjó ó ti ṣe worst ẹ̀ fún yín ojú àpá kò lè dàbí ojú ara láyéláyé you have to walk with the stigma for the rest of your life. I hope you'll be able to advise any youth in future tí wọ́n bá ń go through irú nǹkan tí Ìyábọ̀ Òjó máa ń ṣe fún àwọn èèyàn. I hope you'll be able to advise them to speak up. Bàbá Ìjẹ̀ṣà mo parọ́ kan mọ́ yín nígbà tẹ́ ẹ wà níbi tán fi yín sí. Mo ní 2019 nígbà tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí Onígbáná bẹ̀rẹ̀. Mo ní pé ẹ pè mí pé kí n má sọ nǹkan kan. Mo wá sọ nǹkan kan fún yín. Mo ní bàbá Ìjẹ̀ṣà mo ní ohun tó ń ṣe fún mi. Mo ló máa ṣẹlẹ̀ sẹ́yìn náà jọ́ kan. Mo níjọ́ títí yín bá máa ṣẹlẹ̀ mo ní ẹ̀ ní survive ẹ̀. Ẹni nǹkan tẹ́ ṣàfẹ́ sọ fún mi ni pé kí n má sọ nǹkan kan mọ́. Mi ò dẹ̀ sọ nǹkan kan mọ́. Mo fara gba búlì yẹn tí nǹkan fi bàjẹ́ tán. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó dá ẹ̀mí mi sí. Mo ṣe show kan lánàá. Mo gbé ẹ̀rí síta bí Ìyábọ̀ ṣe gba àdírẹ́sì ilé mi London Gistlover bí Ìyábọ̀ Òjó ṣe kó wá sínú ẹ́stéètì mi gẹ́rẹ́ tí mo wẹ́ẹ̀dì bí Ìyábọ̀ Òjó ṣe gbé Fọlá Sàríyù sínú ilé ẹ̀ gbogbo bí mo ṣe ṣe show yẹn tán àwọn abiyamọ kan rí ṣùgbọ́n lójú àwọn ẹlòmíì kí ló ń sọ náà ni bàbá Ìjẹ̀ṣà lálàkọ́kọ́ gbogbo àwọn tó ń kí ẹ congratulations lẹ́nìí 99.9% wọn ló rán ẹlẹ́wọ̀n lọ fìyẹn sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ̀gbọ́n mi
gbogbo ìṣẹ̀dá tó ń kí ẹ kú oríire ní ìní mi ní 100%, 99.9%. lálẹ́ yìí nígbà tó ń gbọ́ pé ó jáde ó yẹ kí àwọn fáǹsì yẹn ó yẹ kán gbé placard pé justice for Ìjẹ̀ṣà. ó yẹ kí society call fún immediate arrest Ìyábọ̀ Òjó. bọ̀ wá rí wípé wọ́n ń kí ẹ káàbọ̀, wọ́n ń kí ẹ káàbọ̀ torí àwọn náà rán ẹ lọ. I will just advise you as a sister, ẹ pa òbóró mọ́, aṣọ òbọ́mọyẹ mọ́, ọmọyẹ tí mi ò hò wọjà. I just feel for you. I feel for you. tó bá yẹ pé ní 2019 tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí tó bẹ̀rẹ̀ tírú yín bá dìde tẹ́ ẹ pé irú bàbá wa Prince Jídé Kòsọ́kọ́, tẹ́ ẹ pé bàbá wa tẹ́ ẹ pé àwọn èèyàn, ṣùgbọ́n it has been part of you guys to tell the victims to keep quiet. Bàbá Ìjẹ̀ṣà tọkàn yín bá balẹ̀ tó dáadáa, nígbà tí wọ́n ní kí a wá gba béèlì yín, ọjọ́ tó ní ká wá gba béèlì yín, ó kù ọ̀la àbọ̀túnla Ìyábọ̀ Òjó gbé voice Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó gbé Fọláwá sunkún fọmọ ìtọrọ bára lórí cyberspace. Ẹlẹ́dàá yín rí mi wípé mi ò dalẹ̀ yín o, ibi tá a fọ̀rọ̀ sí lọ̀rọ̀ ṣì wà. ó kù ọ̀la àbọ̀túnla ká wá gbà yín sílẹ̀ nígbà tẹ́ ẹ búra fún mi pé ẹ ṣe. ó kù ọ̀la gbogbo tán ní ká lọ fi perfect bẹ́ẹ̀lì yín là ń wá Ìyábọ̀ Òjó fi gbé voice Fọláwá. Then Dorcas Sọjí wọ́n gbé hòhò Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó destroy so many things. ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ni mo ti mọ̀ wípé tí Ìyábọ̀ Òjó bá fẹ́ bayé àwọn èèyàn jẹ́, ó máa ń gbé ṣìbáṣìbo lé gbogbo olùrànlọ́wọ́ èèyàn lọ́wọ́. gbogbo ìṣẹ̀dá tó fẹ́ gbé ṣìbáṣìbo lálàánú mi lọ́wọ́, ọ̀run bá mi há lẹ́tà ikú òjijì fún tọmọtọmọ ẹ̀. ọ̀run fi kú ọ̀kadà pa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. ta lẹni náà tó fẹ́ gbé ìdààmú hílà ìlò pìtìpìtì ayé bá olùrànlọ́wọ́ mi ọ̀run dìde, bá mi já okùn ẹ̀mí ẹ̀ lójijì, ó fi ṣẹ̀ sí àgbáyé. Ìyábọ̀ Òjó has done her worst. Baba Ọlọ́fà náà stood for you, and Ìyábọ̀ Òjó did not allow the man to stay long. I can imagine the level of bullied that made the man to buy everybody that wants to help you. Ìyábọ̀ Òjó went for them mercilessly. Bàbá Ìjẹ̀ṣà, tẹ́ bá wo fọ́tò mi bí mo ṣe bímọ tán, àánú Ọlọ́run lẹ fi rí èmi náà o. gbogbo ìṣẹ̀dá tó dìde tán fẹ́ ràn yín lọ́wọ́ pátá ní Ìyábọ̀ Òjó ló ṣàbùrú fún. nígbà tẹ́ ẹ̀ sí nlé, ó gbé òwò Very Dark Man jáde London same Gistlover. ó ní pé àwa náà ó là jí 90,000 góòlù 91,000 sorry. mi ṣe mistake. Okay. Torí gold okay. 91,000. wọ́n pè nìkan ní ẹ̀má ìkí dárúkọ, àwọn náà sunkún pé Ìyábọ̀ Òjó gbá wọn lọ ẹ̀wọ̀n. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tẹ̀sí ńlé, ara àwọn tó jọ ṣe kéèsì yín, ọmọ tiwọn náà kú. Ìyábọ̀ Òjó ló gbọ́ ọmọ lọ London, wọ́n ti òkú ọmọ mọ́ Naira Marley náà tún lọ ẹ̀wọ̀n.
a ní gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó àdàbí tó bá jẹ́ pé orí òtítọ́ ní Ìyábọ̀ Òjó dúró sí, àmọ́ tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó jẹ́ ẹ̀dá tó fẹ́ràn aburú sí ìṣẹ̀dá tí ò ṣẹ́, gbogbo yín pátápátá tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó ẹ máa mọ sàárẹ̀ àwọn ọmọ yìí agbára àwọn tó nílé ayé. Gbogbo àwọn tí wọ́n gbèjà yín, kódà màmá Rainbow ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́dún yìí, màmá dáadáa kó ló ń bá mi lọ́rẹ̀ mi wọn kárí wọn pẹ́pẹ́pẹ́ kó rí wa kó jẹ̀pẹ̀. Àwa ò tẹ́rú tó lè celebrate ìyá Rainbow torí a sì fẹ́ kẹ́mi màmá wa gùn. Ìyábọ̀ Òjó máa lọ búlì ìyá, àrọ̀rá ń ṣàdúrà fún ìyá dáadáa lábẹ́ ilé ni. Folúkẹ́ Dáramọ́lá, Ọlọ́run ló gba òun náà sílẹ̀ o. Bàbá Ìjẹ̀ṣà, ìmọ̀ràn tí mo máa gbà yín ni wípé lálàkọ́kọ́ very dark man, I don't know if you can bring Ìjẹ̀ṣà to your platform for interview and if you can help Ìjẹ̀ṣà. Very dark man, very dark man. For those that knows very dark man, I'm begging you guys, kindly tag very dark man. Very dark man, if anybody helps Ìjẹ̀ṣà, Ìyábọ̀ Òjó may waste their life. As for my own side, I will continue to do my little, and I will continue to expose Ìyábọ̀ Òjó further. But as for you, very dark man, you have a very genuine platform. We don't mind if you can render assistance for Baba Ìjẹ̀ṣà. Ìyẹn lọ bẹ́ẹ̀. For the immigration service, àwọn prison whatever, àwọn prison stuff, ìrànlọ́wọ́ tẹ́ bá lè bá wa ṣe fún image Baba Ìjẹ̀ṣà, tó bá lè mówó wá fún, at the same time ó lè jẹ́ ambassador fún so many things. Ẹ lè organize àwọn bọ́n ẹ máa ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ seminars kí Baba Ìjẹ̀ṣà máa rí nǹkan fi jẹun. Ẹ mọ̀ pé kò ní sẹ́ni tó fẹ́ pè síṣẹ́, ẹni tó bá pe Ìjẹ̀ṣà sí iṣẹ́, Ìyábọ̀ Òjó rẹ́dí àti pa ẹni yẹn. Ẹ̀yin society, ẹ̀yin lè ran Ìjẹ̀ṣà lọ́wọ́. Individual cannot help Ìjẹ̀ṣà. Ẹ rí pé Ìyábọ̀ Òjó tún ti ń fi private account sọ wípé ọmọ tóun fi purọ́ mọ́ Ìjẹ̀ṣà ó ló máa live with trauma. That's Ìyábọ̀ Òjó. How many of you have seen the comments? The lady has to live with trauma. Ìyábọ̀ Òjó nìyẹn. Ministry of Justice, our amiable governor, ẹ má gbàgbé pé Ìyábọ̀ Òjó ó ṣe ti Ìjẹ̀ṣà ó mú jẹ, ó gbé òwò very dark man jáde ó mú jẹ, ó ṣe kéèsì Dùmàtà against Lizzy Anjorin ó mú jẹ. Gbogbo ẹ̀yin politician tẹ́ ń wò mí lálẹ́, that is a blow and is a point that may affect political career of the ruling party. Lẹ́yìn tí Ìyábọ̀ Òjó ti ṣèkà tán, she may pledge her loyalty with APC in order to destroy the image of APC.
Iyabo Ojo may pledge her loyalty to LP just to destroy their image. And if PDP adopt Iyabo Ojo, it is going to be F9 for them. And for those of you tell Iyabo Ojo she ambassador, as you can see what Iyabo Ojo used to do now, as you can see what he has done to people, innocent people. Tó bá lọ patronize àwọn tí Iyabo Ojo polówó fún, bó ṣe máa lọ ẹ̀wọ̀n gbére, àbí kàn ju ẹ sódò, àbí kàn pa ẹ́ kàn gbé òkú ẹ lọ. Tó bá rí pé Iyabo Ojo àbí ọmọ Iyabo Ojo wọ́n polówó fún yàn kan. Don't forget Mohbad is still in mortuary. Don't forget Mohbad is still in mortuary. Ìwọ kò lọ rajà lọ́wọ́ àwọn tí Iyabo Ojo polówó fún. Àbí kó rajà lọ́wọ́ àwọn tí ọmọ Iyabo Ojo polówó fún. Ìwọ Dẹ́jà Ọlọ́run kó rajà lọ́dọ̀ àwọn tí Esabod polówó fún. Ìwọ Dẹ́jà ẹ̀já ni kí wọ́n dá kó sọ pé kò sí ọ̀nà tó máa ṣẹlẹ̀. Ta ló fún mi lówó, ta ló fẹ́ sọ fún mi mo tó fẹ́ rajà. Ìwọ sọ bẹ́ẹ̀. Ogun ní ṣí ni mú èpè kì í ṣí ọjà. Ọmọdé búrò kó ń fojú wẹ̀yìn. Òjọ́ kó lolúwéré ń pààyàn. Tó bá lọ rajà lọ́wọ́ anybody tí Iyabo Ojo polówó fún, pẹ̀lú gbogbo aburú tí Iyabo Ojo ti ṣe fún àwọn èèyàn, àti Iyabo o àtàwọn tó gbé polówó fún o, àtẹ̀yìn tẹ́ lọ patronize àwọn tó gbé polówó fún Iyabo àbí tó gbé polówó fún ọmọ Iyabo Ojo, gbogbo yẹn pátápátá ẹ jẹ kúrò, ẹ mọ̀ kúrò, ẹ mú kúrò, ẹ rìn nínú ìkúrò, ẹ faṣọ kúrò. Ẹ má bínú, maybe the network. Ṣé ẹ rí mi ṣá? Because the network is not okay here. Mi ò ní much láti sọ lálẹ́. Don't have much to say tonight. Ó dọ̀la ká tó bẹ̀rẹ̀ fire for fire. Show wa. Fellow rest. Fellow rest. Mo kò fẹ́ sọ fún gbogbo society ní pátápátá. Iṣẹ́ rí ohun tí Iyabo Ojo ṣe. Ṣé rí ohun tó ṣe. Basira ó ní I am very wicked. Iyabo Ojo tó rán orí aláìṣẹ̀ lọ sẹ́wọ̀n. O mọ implication kan tó ní ni. O mọ implication. Ó gbọ́ àwọn tí Iyabo Ojo ń polówó fún. Àtàwọn tó ń patronize àwọn tí Iyabo Ojo polówó fún. Gbogbo wọn pátápátá. Àtẹni tó gba ambassador fún Iyabo o. Àtẹni tó gba ambassador fọmọ Iyabo Ojo o. Àti wọ́n tó lọ patronize wọn o. Gbogbo yẹn pátápátá. Lẹ máa mọ sàárì ọ̀hún. Má gbàgbé pé àwọn tí Iyabo Ojo ń kó kiri tó ń ba kọ́mẹ́ǹtì rántí pé wọn ò jẹ́ nǹkan kan nínú ayé. Ẹ má ṣe pé fún princess lórí platform yìí. Ẹ má ṣe pé fún princess lórí platform yìí. Mo bẹ̀ yín ni. Do not cause princess on my platform. Tí Iyabo Ojo ò bá dá sí, ṣé bí colleagues Ìjẹ̀ṣà ni Iyabo lọ rajà lọ́wọ́ àwọn tí Iyabo Ojo ń polówó fún, kan pa ẹ́ dànù, kan so òkú ẹ̀ nù. Lọ rajà lọ́wọ́
àwọn tí ọmọ Ìyábọ̀ Òjó ń polówó fún kí òkú ẹ disappear ìwọ lọ patronize wọn, lọ patronize wọn. tó bá rí tí Ìyábọ̀ Òjó ń polówó ilẹ̀ má lọ rajà ń bẹ̀. orí kórúkọ ẹ̀ ni wọ́n ti ń dá látogún ọdún. tó o bá rí ibi tí Folúkẹ́ Dáramọ́lá ti ń polówó ọjà lọ rà á. tó bá rí ibi tí Folúkẹ́ Dáramọ́lá ti ń polówó ọjà lọ rà á. tó bá rí ibi tí Àǹtí Fathia ti ń polówó ọjà lọ rà á. tó o bá rí ibi tí àwọn onítíátà tí wọn kì í bá níbi tí wọ́n ti ń pààyàn, tó bá rí ibi tí wọ́n ti ń polówó ọjà lọ rà á. má ní mi sọ fún ẹ o, má ní mi sọ fún ẹ o. ṣẹgbọn nǹkan tán ní appeal court kọṣá. wọ́n lá appeal court sọ wípé bàbá Ìjẹ̀ṣà wọ́n sọ pé ní o right up kan láka o. wọ́n ní pé gbogbo ohun tó ń sọ nípa Ìjẹ̀ṣà pátápátá irọ́ ni o. wọ́n ní gbogbo ohun tó ń sọ nípa Ìjẹ̀ṣà irọ́ ni o. wọ́n ní appeal court kan ló sọ bẹ́ẹ̀ allegedly ni. wọ́n ní gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó sọ nípa Ìjẹ̀ṣà pátápátá wọ́n ní irọ́ ni o. wọ́n ní irọ́ pátápátá ni. wọ́n ní kò sí ẹ̀rí kan ṣoṣo. so kò sí ẹ̀rí kan ṣoṣo. Definitely àwọn tó bá wọn Ìyábọ̀ Òjó arrest Ìjẹ̀ṣà ó máa ti ní àṣírí kan tó fi threaten wọn lọ́dà Gistlover. àwọn tó dájọ́ Ìjẹ̀ṣà wọn á ti ní àṣírí kan tí Gistlover tó fi mú wọn. ó dàbí kéèsì Naira Marley. ṣé mọ̀ pé tí very dark man tí ò bá tú àṣírí Ìyábọ̀ Òjó pọ̀ ní WhatsApp group a ní mọ̀ wípé èèyàn mímọ́ wọn dáadáa lẹni tó bá wọn rán Naira Marley lẹ́wọ̀n. ibriate tí ò bá sí wípé àṣírí WhatsApp group yẹn tú kò sẹ́ni tó máa fò sí ilẹ̀, kò sẹ́ni tó máa rò lọ́bẹ̀ wípé Lizzy Anjorin ti ń sọ tipẹ́tipẹ́ pé Gistlover ti ní àwọn tó máa bá píìkì èèyàn. ibi tó ń gbé nìyẹn lọ wọ́n máa ti lọ fi àṣírí kan, wọ́n ti lọ fi dúnàádúrà. ìwọ ló fẹ́ sọ̀rọ̀, ìwọ ló fẹ́ ṣe ìdájọ́, mú láṣìírí ẹ lọ́wọ́ o. àwọn tó lọ mú nílé mú láṣìírí wọn lọ́wọ́, wọ́n ń gbé bọ̀ wá síwájú ẹ rán lẹ́wọ̀n. gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó, báwo lẹ ṣe feel pé Ìyábọ̀ Òjó mú adájọ́ tó rán Naira Marley lẹ́wọ̀n oṣù 3 láì ṣẹ̀ láì rù? How do you feel? ṣe rí Ìyábọ̀ Òjó èmi ti ní personal issue ní pẹ̀lú ẹ̀, ṣùgbọ́n ọjọ́ tí mo rí ṣé pé mi ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àní wọ́n máa ń ro dán ní ìtọ́ Ìyábọ̀ Òjó ṣe máa sọ pé dárúkọ mi, torí Ìyábọ̀ Òjó máa ń fi Gistlover á lọ fi dúmà wúrú mọ́ àwọn agbófinró. ìmí inú wọn á wò wọn, á lọ bá ẹbí wọn, á gbàṣírí wọn, á fi Gistlover díẹ̀ mú wọn. iṣẹ́ gbogbo àwọn agbófinró, àwọn fake agbófinró. tí àwọn fake agbófinró ẹ̀ kì í ṣe àwọn original agbófinró, àwọn original agbófinró ọkàn àwọn èèyàn máa ń balẹ̀, ọkàn wọn mọ́. àwọn yẹn kò sí nǹkan kan tí ẹni blogger lè fi búlì wọn. àwọn Ìyábọ̀ Òjó á ti wá pé àwọn tó fẹ́ dájọ́ through Gistlover náà ni o. ẹ pẹ̀lẹ́ ó gàgẹ́ ní kíni
imagine ṣe rí bí Ìyábọ̀ Òjó ṣe ń fi Gistlover bó ṣe fi ń kọ́ńtàkì àwọn agbófinró tí ò ń ṣòríjínà, bó ṣe fi ń kọ́ńtàkì àwọn tó máa ń bá dá ẹjọ́ àwọn fẹ́ẹ̀kì tí ò ń ṣòríjínà, bẹ́ẹ̀ náà ló ṣe fi Gistlover yẹn kọ́ńtàkì DJ Splash, bẹ́ẹ̀ náà ló ṣe fi Gistlover yẹn kọ́ńtàkì mi tó gba dọ́kúmẹ́ǹtì lé lọ́wọ́ mi. So lálẹ́ yìí nísìnyí congratulation lẹ fẹ́ kí Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà tẹ́ kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ láti rán lẹ́wọ̀n lójú ayé yín. Èmi rò pé ó yẹ kẹ́ ẹ máa gbé Ìyábọ̀ Òjó ṣépè tọmọtọmọ tẹbí tará ẹ̀. Congratulation tẹ́ ń kí Ìjẹ̀ṣà, ìtumọ̀ ẹ̀ ni pé Ìyábọ̀ Òjó máa ṣẹlẹ̀ sẹ́yìn náà. Torí ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe lálẹ́ yìí pẹ̀lú òfin tí appeal court, pẹ̀lú ọ̀rọ̀ tán ní appeal court sọ yẹn, tán sọ bẹ́ẹ̀ wọ́n ní appeal court ló sọ ò allegedly. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ tẹ̀lé Ìyábọ̀ Òjó rán Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n, ẹ mọ̀ra yín nínú ọkàn ara yín. Torí tó bá behave bí ẹni tí ò ní memory mọ́, Ọlọ́run á deal pẹ̀lú ẹ bí Ọlọ́run tí ò ní àánú mọ́. Kó o tó kí Ìjẹ̀ṣà kú oríire, search yourself and try to remember if you are part of people that join Ìyábọ̀ Òjó to send Ìjẹ̀ṣà to that prison. You need to put it on your social media and ask for forgiveness publicly torí ohun tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ. Èmi rò pé justice for bàbá Ìjẹ̀ṣà ló yẹ kó flood gbogbo Nàìjíríà. Ìyábọ̀ Òjó mọ̀ yín dáadáa, tó bá máa fi tó ọ̀la àbọ̀túnla nísìn, Ìyábọ̀ Òjó gbọ́dọ̀ gbé Òjé Marina kan jáde ẹ máa fi gbàgbé kéèsì Ìjẹ̀ṣà yìí. Funny enough, tó bá máa fi tó ọ̀la àbọ̀túnla ẹ̀kọ́ rí Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó ni tọ́jọ́ ya fọ́tò. Ó ti prepare gbogbo bó ṣe máa mú Ìjẹ̀ṣà, ó ti prepare sílẹ̀. Ó ti yẹyin gbogbo bí Ìjẹ̀ṣà ṣe fẹ́ jáde, ó ti mọ̀ pé Ìjẹ̀ṣà fẹ́ jáde, òun ló ṣe sá kúrò nínú estate wa, ló ṣe lọ rẹ́ǹtì boys quarter pẹ̀lú ọmọ àtọkọ ọmọ ẹ̀. Ẹ̀ẹ́kọ̀ tún rí wọn ni ẹ rí pé lemọ́lemọ́ òun àti Jímèrè ó lé lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ̀ẹ́kọ̀ rí pọ́n máa ti sáré pè Ìjẹ̀ṣà ni pé wá feature nínú fíìmù. Lẹ́yìn fíìmù yẹn kò ní sówó, kò ní sóúnjẹ. Society I believe pé bàbá Ìjẹ̀ṣà ti ń ṣe dáadáa. Bàbá Ìjẹ̀ṣà ẹ má dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. For now ẹ yẹra àti feature nínú fíìmù kó má bàa fi ohun tí wọ́n sọ yín dà, kó má bàa fi bú yín, kó má bàa lé aláàánú jìnnà lára yín. Bàbá Ìjẹ̀ṣà ẹ má dá sórí ọ̀rọ̀ social media rárá o, ẹ má gbèjà anybody, ẹ má kà sí anybody. Get your connections, nǹkan tẹ́ ẹ bá lè máa fi jẹun. Má lọ ṣe fíìmù lẹ́nu ìgbà tó jáde yìí o. Bó o bá dẹ̀ ṣe, àwa ti sọ títí wá fún ẹ. Àwa ti sọ. Má ṣe fíìmù o. Tẹ́ bá máa grant interview gan, ẹ jẹ́ kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́ ẹ lọ. Ẹ jẹ́ kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́ ẹ lọ. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, àsìkò lélẹ̀ àwọn nǹkan tá a bá lè fi ran Ìjẹ̀ṣà lọ́wọ́. Tí ìrànlọ́wọ́ ò bá tètè jáde fún Ìjẹ̀ṣà, á padà jẹ chicken nílé ọ̀rẹ́ o.
á padà jẹ chicken nílé ọ̀rẹ́, á padà jẹ chicken nílé ọ̀tá ẹ̀ o, sorry, á padà jẹ chicken nílé ọ̀tá ẹ̀ o. Ńgbà tí gbogbo society ò bá mọ bọ́n ṣe fẹ́ ṣe jollof rice fún Ìjẹ̀ṣà, á padà wọnú ilé ọ̀tá ẹ̀, á lọ jẹ fried rice o. Lady Ṣọlá Ìyábọ̀ Òjó máa make sure pé òun rí Ìjẹ̀ṣà. Tẹ́ bá notice kan náà tán rán lẹ́wọ̀n gbà kan tán ló kó fóònù àbí kankan, ẹ rí pé ẹ gbóhùn yẹn mọ́ rárá, torí ayé ò gbọdọ̀ gbóhùn ẹ̀ mọ́ ni. Wọ́n believe pé táyé bá gbóhùn yẹn there will be justice. Ìyábọ̀ Òjó mọ̀ pé òun parọ́ mọ́ Ìjẹ̀ṣà ló ṣe sáré sá kúrò, ló ṣe sáré lọ rẹ́ǹtì ilé míì tó ń ya fọ́tò. Ìjẹ̀ṣà ṣọ́ra fún obìnrin. Ìjẹ̀ṣà ṣọ́ra fún obìnrin. Àsìkò dẹ̀ máa tó, àsìkò ti tó báyìí. Ìjẹ̀ṣà, you are not a baby. Má wàá ṣe kọ́mẹ́dì olórí burúkú lórí social media ń bí kí má bàa gbé yín ṣépè bọ̀dà. I want you to come to this social media like a rebranded soul tó ní ọpọlọ tọrọ dá sí lẹ́nu. Tẹ́ bá lè lọ sí TikTok, ẹ ṣí TikTok, ẹ gba àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́, ibi tí Ọlọ́run fi yín pamọ́ sí, ibi tí Ẹlẹ́dàá yóò plan fún yín tí Ìyábọ̀ Òjó rán yín lọ. You must have learned one or two things. You must have learned one or two things. Come online. Talk to Nigerians, talk to the youth. Àwọn oríṣiríṣi experience. Ẹ má ti grant interview fún any media houses. Torí pé àwọn media houses yẹn gbogbo ló rán yín lọ ẹ̀wọ̀n. Bàbá Ìjẹ̀ṣà, sórí àwa máa sọ̀rọ̀ títí wá. Sórí ògo tuntun tó ṣe gbà yìí, tó o bá fẹ́ kó jóná, tó o bá fẹ́ dẹni ìgbàgbé, as a matter of fact, tó o bá fẹ́ kó assassinate ẹ láti clean up case ẹ, Ìjẹ̀ṣà, do not grant any interview. Go and open your platform. Start advising the youth. Kí ló lè gbé àwọn èèyàn lọ ẹ̀wọ̀n? Irú àwọn experience wo lẹ ní níbẹ̀? Do it on Facebook, YouTube, Instagram, TikTok. Let Nigerians come and bless you. Má grant interview fẹ́ dá kankan. Tó o bá grant interview, wọ́n máa waste ẹ̀ dànù. Oore dẹ̀ pọ̀ níwájú ẹ gan Ìjẹ̀ṣà. Oore wà níwájú ẹ. Oore wà níwájú ẹ. Ṣùgbọ́n ṣọ́ra fún obìnrin. Ó ti ẹ̀ ń ṣàwọn obìnrin tẹ́ ń bá sọ̀rọ̀. Àwọn ọ̀tá yín tó ń gbà yín nímọ̀ràn. Ó jáde kò wọnú ilé padà. Èmi àti yín ò ní rí ogun ẹ̀. Ó nínú ràn òun fẹ́rẹ́fẹ́. Nǹkan tó jẹ leléyìí, ẹ lọ pàdé ẹ̀ mọ́ṣúárì. Kò ní jẹ́ tèmi àti yín, ẹ̀yin olólùfẹ́ mi. TVC station was part of people that joined Ìyábọ̀ Òjó to send Ìjẹ̀ṣà to prison. TVC station was part of people that joined Ìyábọ̀ Òjó to treated Idumata 91,000 naira case. Ìjẹ̀ṣà, they are after your life. They want to waste you to clean up the lies. Do not grant interview for anybody. The only person tí mo mọ̀ pé ó lè release ìrànlọ́wọ́ jẹ́ nílì, òun ni very dark man. Ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe
tẹ́ ṣe máa ṣe comedy yẹn tí n bá rí yín tẹ́ bá ṣe comedy kan máa gbé yín ṣépè àbúrú ní Ìjẹ̀ṣà má wá ṣe comedy wèrè bí comedy tó ṣe títí nígbà tó nídìí ìrànlọ́wọ́ wọn they betrayed you. None of them remember how merciful you are. None of them ló rántí iye family tó ti fẹ̀rín sílẹ̀ ẹ̀kẹ́. Wọ́n ti gbàgbé iye ẹ̀dá tó fi talent ẹ yọ nínú depression. Wọ́n ti gbàgbé gbogbo ìṣẹ̀dá tí wọ́n náà ràn lọ́wọ́. So therefore, come to social media like a lawyer. Ọdún 5 tó fi ń lọ kóòtù tó ń padà sẹ́wọ̀n. Tó bá lè sọ̀rọ̀ bí adájọ́, tó lè sọ̀rọ̀ bí lọ́yà, tó lè dáwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́, tó jẹ́ pé kọ́mẹ́dì kan ló fẹ́ wá máa ṣe bí á jẹ́ pé ẹni àrùn ọpọlọ. Ẹ̀ẹ́dẹ̀ lárùn ọpọlọ èèyàn dáadáa ní Bọ̀dá Lanre. Gbogbo ẹ̀dá tó gbèjà yín, gbogbo àwọn tó gbèjà yín, àwọn tó ní Ọlọ́run ló ṣì kù láyé. Mo mọ tí Ìyábọ̀ Òjó ṣe fẹ́ everybody. Mo mọ tí Ìyábọ̀ Òjó ṣe. Don't join fracas. Ìyábọ̀ Òjó will frustrate you. She will abuse you. She will send a WhatsApp group àwọn ọmọ lórí burúkú tó máa táwọn gan máa mọ sáré wọn tó ń kó kiri. They will come and frustrate you. Never look that side. Keep blocking them. Kò bá jẹ́ pé 10 years ló gbà yín, keep blocking them. Don't abuse anybody. Don't talk to anybody. Inú àwọn òrírí yín ní prison. Ẹ máa rí àánú gbà. Ìrírí yín nínú prison ó ti pa Ìyábọ̀ Òjó. Kò sí anybody, Baba Jesha, nobody is going to adopt you for life. You are an adult. I can never advise you to become a beggar. Because my papa fi tọrọ bárà la ma ní ó yá eléyìí ló ṣe mí tẹ̀hún ló ṣe mí á ní eléyìí ló ṣe Ìyábọ̀ ló rán lẹ́wọ̀n ó yẹ wá dáwó fún. Nope. Go to Very Dark Man platform. Go and open TikTok. We join you there. Everybody will join you there. People will come around and give you what they want to give you. Collect it directly into your pocket and invest it. Abike Sukomi, thank you, Mama. Baba Jesha, as they are giving you the money, keep investing. Show Ìyábọ̀ Òjó that you need to use your success to slap Ìyábọ̀ Òjó, not pity. I know you are a strong man, but Lanre, you are one of the most strongest man I've ever seen. But Lanre, I know you can do it. You can deliver. I don't mind if you can come to this platform dressed like a lawyer, dressed like a judge. There are times dressed like a criminal. Come and tell Nigerians, àwọn kàyéfì tẹ́ ẹ gbọ́, àwọn kéèsì tẹ́ ẹ gbọ́. Ọlọ́run mú yín lọ síbẹ̀ yẹn láti lè jẹ́ kẹ́ wá dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. But Lanre, nobody loves you. Nobody loves you. Gbogbo ẹ̀dá tó bá rán sí ẹ lénìí, wọ́n fẹ́ fi ṣèkà fún ẹni. Gbogbo ìṣẹ̀dá tó bá rán sí ẹ lénìí, wọ́n fẹ́ fi ṣèkà fún ẹni. But Lanre, àwọn ìyá àgbàlagbà kan wà tán máa pè ẹ́, wọ́n jọ ń pawọ́pọ̀ pa ọmọ ọlọ́mọ ni. Àwọn kan máa send owó sí yín nítorí 10,000 naira tán send sí yín, wọ́n máa sì règúnlé yín lórí. That is why I don't want you to do donation. Go on social media. Tell Nigerians your experience. Let them bless you one-on-one. And as they are blessing you, invest your money wisely. But Lanre, inú mi máa dùn before December next year. Tó bá lẹ́yìn náà ti ní filling station. Àwọn nǹkan tẹ́ lè fi pa Ìyábọ̀ Òjó nìyẹn. Ṣé bẹ́ẹ̀ rí nǹkan tí mo fi ń para kún mi onígbáná àti Ìyábọ̀ Òjó? Ẹ rí pé it is my success. Ẹ rí pé ńgbà tọ́wọ́ mi ò tẹ̀kú dà. Mo ẹ̀dí ọ̀ gbogbo tí Ìyábọ̀ Òjó ṣe fún mi.
òun àti ràkúnmí onígbàná mú endure because ọwọ́ mi ò tí ì kú dára. Bọ̀dá Lanre, get a good woman, a prayer warrior, a woman that can go to any length spiritually. Ó lè jẹ́ ọmọdé, ó lè jágbà. Get yourself a good woman by your side. Má wàá fẹ́ àwọn pamí ikú sórí bẹ̀bẹ̀ sọ́kọ̀. Má wàá fẹ́ àwọn ọmọ tán tún máa wá sọ ẹ́ tí ìlà yìí lò. Lọ wá ọmọ tó lè gbàdúrà. Wá ọmọ tó níṣẹ́ lọ́wọ́. Kò tí ì pẹ́ jù Bọ̀dá Lanre. Màmá mi jù yín lọ dáadáa kó tó bímọ. Ẹyọ kan ṣoṣo tó bí ṣe fẹ́ rí nǹkan tó dáa. So Bọ̀dá Lanre, I believe in you that you can do it. Ẹ ti rí Bọ̀dá Lanre, àwọn kan tẹ́ máa díù pẹ̀lú lélẹ̀. Ó ní Yèyé Mẹ̀ṣọ́, we cannot contribute to pedophile. Ìyábọ̀ Òjó nìyẹn. Mo ti sọ fún pé máa gbé stigma yẹn for the rest of your life ni. Ìgbà tó yẹ kẹ́ ẹ ti fún ní èpè, ẹ fún ní èpè. Ìwọ tó sọ pé Yèyé Mẹ̀ṣọ́, we cannot contribute to pedophile. Tó bá jẹ́ pé tòótọ́ ni Ìjẹ̀ṣà ṣẹ̀, ó free. Àmọ́ tó bá jẹ́ pé Ìjẹ̀ṣà ò ṣẹ̀, tí Ìjẹ̀ṣà ò ṣẹ̀, tó o bá bí gbọmọ láyé wàá mọ sàárè wọn pẹ̀lú gbólóhùn tó sọ yẹn. Sórí bó ṣe fún Ìjẹ̀ṣà ní súná yẹn, wọ́n ṣe máa fún ẹ ní súná lórí òkú àwọn ọmọ ènìyàn. Èmi ò bá yín pọn omi mi ohun tí ẹ dáná. That is Ìyábọ̀, ó ti bà image, ó ti bà image yín jẹ́ for life. Ẹ ṣì máa sọ̀rọ̀ Bọ̀dá Lanre, kò kí ń ṣe ní, kò kí ń ṣọ̀la. Bọ̀dá Lanre, ẹ ṣì máa sọ̀rọ̀. Bọ̀dá Lanre, ẹ ṣì máa sọ̀rọ̀. Bọ̀ nǹkan tó gbọ́dọ̀ síwájú yín fọ̀hún is your success. Mo kọ́ tiẹ̀ kọ́kọ́ fẹ́ kẹ́ lọ wọ́gbọ́n kan, mo fẹ́ kẹ́ dá sí wa lọ́rùn, mo fẹ́ kẹ́ ṣègbéyàwó. Ẹ ṣègbéyàwó kẹ́ pé gbogbo wa. Àtọ̀tún àtòsì, ẹ bẹ̀ everybody ṣe Bọ̀dá Lanre. Ẹ má bá Ìyábọ̀ Òjó jà. Ẹ jẹ́ kí ìṣẹ̀dá yín máa bàjà lọ. Tẹ́ bá ní kẹ́ bàjà, I waste your time. Ẹni nǹkan tó ṣe fáwọn Naira Marley àwọn Mohbad, ẹ má bàjà. Anybody bá pè yín, as a matter of fact, ẹ jẹ́ ẹ lọ ní special number tó jẹ́ pé àwọn olùrànlọ́wọ́ yín jẹ́ ní wílì tí ò ń ṣe àwọn ìyá òfò, àwọn ìyá àbànújẹ́. Àwọn olùrànlọ́wọ́ yín jẹ́ ní wílì ní kẹ́ jẹ́ kan ní nọ́mbà ẹ̀. Mo bá dẹ̀ ṣe bó ní kálukú bá ń ṣe ìrànlọ́wọ́ Bọ̀dá Lanre, kò sí iye táwọn èèyàn lè fún yín Bọ̀dá Lanre, ẹjọ́ ẹ má fi jẹun. Pẹ̀lú situation yín, mo fẹ́ kẹ́ pé ibi mọ́nú. Gbogbo tó bá fún yín, mo fẹ́ kẹ́ reinvest ẹ̀. Ẹ fẹ́ bẹ̀rẹ̀ farming ni o, ẹ fẹ́ bẹ̀rẹ̀ transportations ni o, ẹ fẹ́ bẹ̀rẹ̀ importations ni o. Ẹ̀yin náà fẹ́ máa tajà bí títí wa ni o. Ẹ lè kọjá yín sínú mọ́tò yín. Everybody ló mọ situation yín. Ó ti yé yín Bọ̀dá Lanre, lọ wá ìyàwó fẹ́ ní kíákíá. Ẹsábọ̀dù tẹ́ ẹ jọ sọ̀rọ̀, ṣé rántí pé Ẹsábọ̀dù ṣé ilẹ̀ gbé wọlé àbọ̀ ló gbé Ẹsábọ̀dù ló gbé yín wọlé. Bọ̀dá Lanre, ìyàlọ́ni ló jẹ́ fún mi pé Ẹsábọ̀dù pẹ̀lú ẹni tó ràn yín lẹ́wọ̀n. Ẹ̀rù èèyàn bà mí. Bọ̀dá Lanre, tẹ́ bá níyàwó nílé, ó ṣeé ṣe kí ewu yẹn ré kọjá lórí yín. Ẹ fẹ́ gbọ́ludé nígbà t'Ọlọ́run sọ pásìkò ti tó. Ọludé tẹ́ ẹ fẹ́ gbà, obìnrin tẹ́ ẹ ń sá fún, ṣe rí páwọn náà padà fi yín pamọ́ fọdún márùn. Ẹ lọ wá ìyàwó fẹ́. In fact, let that be the first thing you will do. Lọ́jọ́ tó bá ń dùn, kẹjọ wà. Lọ́jọ́ tó bá tún dùn, kẹjọ wà. Tẹ́ bá tètè lọ fẹ́ obìnrin kan, trauma yẹn máa tètè lọ. Ìgboro rẹ́rìn ebi ń pa àwọn èèyàn. Táwọn èèyàn kan bá gbé aago yín lẹ́yìn tó bá fún yín ní nǹkankan, tẹ́ bá gbé wọn lẹ́lẹ́kejì wọn ní gba aago yín mọ́ Bọ̀dá. And you are a grown up man, you are not a toddler.
So don't expect someone will be feeding you for the rest of your life. No. And that is why you need a good woman by your side. Gbogbo tó wọ́n yẹn bá ṣe ń wọlé, a woman that can utilize the money. Obìnrin tó níṣẹ́ lọ́wọ́. Obìnrin tí ò mọ social media lò ní o. Ẹ má lọ fẹ́ obìnrin nínú kíní o. Obìnrin tí ò mọ social media lò. So but Lanre, we have a lot. Mo ti gbọ́. Amen. Mo ti gbọ́ o. Mo bọ̀ èèyàn mi, mo bọ̀. Mo bọ̀. Mo bọ̀. Ìyábọ̀, kò sí nǹkan kan tó fẹ́ sọ fún wa. Kò sí nǹkan kan tó lè fi distract kéèsì Ìjẹ̀ṣà. Kò sí nǹkan kan tó lè fi distract kéèsì Ìjẹ̀ṣà. Mo kúkú rí. Please tell Ìjẹ̀ṣà not to talk to olójú dúdú. Tọ́lọ́ bá sọ pé ẹ̀sìn ṣìkù tí Ìjẹ̀ṣà bá fẹ́ ṣe, a kò lè gbà á nímọ̀ràn, kì í ṣe ọmọdé mọ̀nà. Tọ́lọ́ bá sọ pé ẹ̀sìn ṣìkù tí Bọ̀dá Lanre fẹ́ ṣe, a lọ ṣẹ̀sìn ẹ̀. Destiny ni gbogbo nǹkan. Destiny ni gbogbo nǹkan. Mi ìṣá tó wọn lọ́jọ́ orí. Wọ́n pe bọ̀bọ́ kan ní kí ló kọ ọ̀bọ iná Austin Emmanuel. Ńgbà tán ti Austin Emmanuel, ńgbà tí wọ́n ti títí tó dé ara ògiri tí Austin Emmanuel kọjú ìjà sí wọn, ṣé wọ́n gbélẹ̀? Ṣé wọ́n gbọ́ Austin Emmanuel lẹ̀? Wọ́n gbélẹ̀. Ìyábọ̀ Òjó náà máa wọn tó ń lọ bá. Ìyábọ̀ Òjó máa wọn tó ń lọ bá. She go soon show Okurakimu face to cover up Ìjẹ̀ṣà news. The one screenshot again. Go post for blog. Àwọn olóṣù olódo. Ẹ̀yin náà ti rí. Kí n sọ fún Mr. Lawal, ó jẹ bọ̀bọ̀ kan ní 300,000. Ẹ gba station lọ. Ṣé mi ni máa sọ 300,000 tí Mr. Lawal jẹyàn nílọrin? Àbí Mr. Lawal ló máa padà san owó tó jẹ yín lórí social media? Ó ṣáà jẹ yín lówó lójú ayé. Ọmọ Làbákẹ́ olódodo, nobody, she no fit sell níbo ló ti fẹ́ ta. Ẹni táyé ẹ̀ Sodiq Shina, make we dey expect Adotoshi latest news. Ó máa wá nǹkankan. Boy Ìjẹ̀ṣà, Bọ̀dá Lanre, you can do it. If I can do it, you can do it. Ìyábọ̀, ìyẹn kún àwa. Ebo máa ṣe sin kiri ni. A ló wá breaking news tó máa fi cover case Ìjẹ̀ṣà. Wọ́n wá screenshot, wọ́n lọ post ẹ̀ sí blọ́ọ̀gì. Wọ́n fẹ́ fi yẹn cover Ìjẹ̀ṣà. Èyí measure please, I'm a professional electrician. Give me your èmi kẹ̀. Èmi kí n lẹ́ni kẹ́ ẹ lọ sọ pé mo jẹ yín lówó. Èmi brother mi. Kẹ́ ẹ lọ ni mo jẹ yín lówó, kẹ́ ẹ gbowó iṣẹ́ tán. Kẹ́ ẹ tún wá purọ́ mọ́ mi pé mi mo jẹ yín lówó. Why is Ìyábọ̀ Òjó jailing the people that rated about?
Jenny àgbà táwọn èèyàn gọ̀ ẹ̀ tó bá gọ̀ náà ló máa forget say VDM no gree talk no be say VDM no gree talk amata o you all don't know what is going on lásán lẹ rò pé wèrè ń sá kiri he go soon bust something VDM everybody wá ní ẹ má worry gbogbo ẹ lọ létòlétò bàbá Ìjẹ̀ṣà ni kó ṣàmà wò wọn kó má dá sí kí bàbá Ìjẹ̀ṣà má sọ ẹ kò lè sọ̀rọ̀ gbésí ayé yín lórí social media ó tán àwọn kan tó ju yín ó tán ẹ má dá sí kọ́ má ní pẹ́ ń ṣe fracas so that because àwọn kan wà tán ṣì ń tẹ̀lé wọn àwọn yẹn ń sìn àti gégùn fún wọn pé àwọn náà máa sin ọmọ wọn wọ́n ṣì ń tẹ̀lé Ìyábọ̀ Òjó you don't understand so mi ìfẹ́ kí bàbá Ìjẹ̀ṣà gba ọ̀tá níbi kankan kó play neutral bàbá Ìjẹ̀ṣà should meet in fact ẹ change orúkọ yín kò ní bàbá Ìjẹ̀ṣà you need to change your identity oye yín ẹ fúnra yín lórúkọ mi kẹ̀dẹ̀ act normal ẹ act maturely ẹ act bí èèyàn gidi lọ́tẹ̀ yìí ẹ má wà act bí ẹni pé gbogbo àwọn olóṣèlú tẹ máa ń kọ happy birthday fún ṣe rí pé gbogbo wọn ló padà lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà àwọn ọ̀tá tó ràn yín lẹ́wọ̀n ẹ mọ̀ pé betray wa ẹ tún lọ kọ happy birthday fún wọn thinking pé wọ́n máa fi yín lẹ̀ is enough for you to be wise for the rest of your life Bọ̀dá Lanre pé your enemy is your enemy your enemy can never be your friends Bọ̀dá Lanre ẹni tó bá target yín pò ń fẹ́ gbé yín ṣubú kò sí bá ń lọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ àbẹ̀tẹ̀mọ́ kò sádùúrà tẹ́lẹ̀ gbà àfi tẹ́ bá ṣọ́ra. Olórí burúkú na today Mr. Lawal owe them money ngbà tí Ìjẹ̀ṣà ti jáde Ìjẹ̀ṣà ló mú Mr. Lawal lọ́wọ́ 300,000 naira nílọrin Ìjẹ̀ṣà ti jáde ọjọ́ tí Ìjẹ̀ṣà jáde ní Mr. Lawal ló lọ jẹ gbèsè 300,000 nílọrin Ìyábọ̀ jáde síta gbójú wa gbójú ṣé Ìyábọ̀ tó dáná sun ṣíà nítorí court case wa tí mo win tó sáì lọ dáná Ìyábọ̀ wá jẹ burúkú ìyà ìlọ́kọ́ go pay homage Àjàgà níjọ̀wọ́ don leave Ìyábọ̀ yóò tí ẹ kémi gòkè mi Ìyábọ̀ ó ní ṣerú ẹ̀ mọ́ tó máa fi kánjú jáde láyé abẹ́rì bí Ìjẹ̀ṣà ṣe jáde báyìí ní sàlàwà lọ jẹ 300,000 lọ́rin ara gbígbàdúrà ni ẹgbọ́n lọ́run tó bí òun ni mo mọ́ǹjì ọmọ lè gidi ní gẹ̀yẹn alóhun ló máa ń plot èèyàn kiri sẹ́ẹ̀ these people with the way they operate they always fail Amy, how do you do it and still maintain beauty? Everything about you need to be studied. Yeah, Stanley. Mo ń bọ̀ ẹjọ́ fóònù mi bàjẹ́ lẹ́ni o níṣẹ́ lọ tún ṣe ni iPhone mi èmi ò mọwọ́ ẹ̀ ń bọ̀ lọ́jọ́ tí Ìjẹ̀ṣà jáde good evening ma please tell your husband Mr. Lateef to pay my husband the money is owing him Mr. Wale from Still Rolling Mill in Ikirun, Osun State. He ran away with 300k when Mr. Wale supplied him in Ilorin. He did not pay. Ìjẹ̀ṣà ló fà, Ìjẹ̀ṣà ló mú sálọ, Ìjẹ̀ṣà ni
ẹ má bínú Ìjẹ̀ṣà ló mú Mr. Lawal sálọ pẹ̀lú 300,000 naira Ìjẹ̀ṣà tó jáde léni ni. Ìjẹ̀ṣà ni na ojú abẹ send that one ojú abẹ ni. ẹ wo orúnkún mi lálẹ́ ẹjọ́ orúnkún mi she will sell her house to sell Ìjẹ̀ṣà go kini. I hear say you just release new movie. What is the name? Maybe you ṣe movie wo. I notice you unfollow Ìlọ́kọ. Ọlọ́run jẹ́ kí mi tẹ̀lé àwọn olórí burúkú ẹ̀dá. Ọlọ́run jẹ́ agùn lẹ́mìí. Èmi ò máa ń tẹ̀lé confused soul. I'm a straightforward person. Èmi ò ní kéèyàn máa yan rẹ̀ tó bá fẹ́ yan rẹ̀. Ebi Ìlọ́kọ àtàwọn ẹnu ìṣọjọ́ ń release voice Mr. Lawal ni. Jóbò Kìrún ló kọ. Wàhálà gan ti pọ̀ jù. Same format. Ẹ má bínú. Mr. Lawal àti Ìjẹ̀ṣà ló jọ gbé 300,000 ẹ̀ sá lọ. Ẹjọ́ lọ sùn. Mo miss. Orúláwà. Ẹjá lọ sọ̀jú. 2 days to bail Ìjẹ̀ṣà. Fola came to cry for biscuit, and today that Ìjẹ̀ṣà was released. Mr. Lawal owing 300k for Ìlọrin. They go station. Unstable entitled unstable entities are the worst. Who be Ìlọ́kọ? A ní kan ti wá kọ̀ọ̀kan sórí Instagram bí sẹ́ẹ̀. Ọjọ́ tí wọ́n ní kó wá bẹ́ẹ̀lì Ìjẹ̀ṣà lẹ́nu ìṣó sunkún lọ́dọ̀ Ìyábọ̀ London Gistlover. Èyí tí Ìjẹ̀ṣà jáde Mr. Lawal gbé 300,000 sálọ pẹ̀lú Ìjẹ̀ṣà n'Ílọrin. Ilé wọn ń tàn àwẹ̀ àwọn yíyan will be thinking what to post tomorrow báyìí fún àwọn aládùúgbò followers. Please, your natural hair. Yes, now this is my natural hair, sure. You're going to be this is my natural hair, of course. Wọ́n fi attachment ní sí ṣá, but kò fi bẹ́ẹ̀ gùn. Wọ́n fi attachment kékeré sí. But the frontage is my natural hair. Crazy people without decorum. Oh, please, she always give the impression. Abi, ọjọ́ tí wọ́n ti Ìjẹ̀ṣà mọ́lé, wọ́n ní ká wá gbálẹ̀. Ọjọ́ yẹn ni ẹnu ìṣó tọrọ bisikíìtì London Gistlover. Ọjọ́ tó release Ìjẹ̀ṣà, ọjọ́ yẹn ni Ìjẹ̀ṣà àti Mr. Lawal lọ gba 300,000 n'Ílọrin. Tán gbé sá lọ. Yeye measure, so it is not possible for Baba Ìjẹ̀ṣà to sue people who lied against him. This is not the right time for Ìjẹ̀ṣà to sue. Let Ìjẹ̀ṣà get his bearing. Let him stand on his feet. Kí wọ́n má bàa sọ Ìjẹ̀ṣà d'oníbàárà lórí social media. Kí Ìjẹ̀ṣà tiẹ̀ kọ́kọ́ fi success ẹ̀ fọ́ Ìyábọ̀ lójú. They are still looking for breaking news. Àwọn ẹrú ìran mẹ́ta. Èmi so it is not possible. Èmi ò ẹ mọ̀ pé irú Ìyábọ̀ Òjó ń sìn. Ẹ rí pé kò ní lárí. Ìyábọ̀ Òjó ń wọ costume Cuban. They are still looking you are very right. Me, I am a very considerate person. Èmi ò ṣe evil bí àwọn Ìyábọ̀ Òjó. Àwọn Ìyábọ̀ Òjó ló máa ní Ìjẹ̀ṣà. Justice for Ìjẹ̀ṣà. We are going to sue. Lórí irọ́ wọ́n máa fi Ìjẹ̀ṣà gba donation. We don't hear Mr. Lawal owe you 300k. Oh yeah. When are selling Ndubusu home? Ìyábọ̀ wọ́n ní when are you selling Ndubusu home for Ìjẹ̀ṣà to go back to Alagbako? I'm very happy to hear that Baba Ìjẹ̀ṣà is out, victory at last. Kó máa rókì lọ́kàn yín gbogbo yín tẹjọ́ Ìyábọ̀ Òjó rán Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n. Àtẹ̀yìn tẹjọ́ Ìyábọ̀ Òjó rán Naira Marley lọ ẹ̀wọ̀n. Gbogbo yín pátápátá
kó máa rókì lọ́kàn gbogbo yìí, kó máa rókì. So lọ́rọ̀ kan ṣá àti Ìjẹ̀ṣà àti Mr. Lawal wọ́n gbé 300,000 sá lọ nílọrin. Ìsókè ẹ jẹ́ kí n lọ sùn guys ọ̀la. Ìyábọ̀ Ìjẹ̀ṣà ti jáde, báwo ló ṣe fẹ́ wá ta lé báyìí? Ó dẹ̀ mọ̀ pé búrókà lèmi, ṣé kí n pè ẹ́? Èló ló fẹ́ gbélé mi rẹ́ǹtì ẹ̀ lẹ̀? Dọ́kúmẹ́ǹtì wo lo ní lórí àwọn ìwé ilẹ̀ yẹn? Dọ́kúmẹ́ǹtì wo lo ní lórí ẹ̀? Dọ́kúmẹ́ǹtì wo lo ní? Admin, oya cool caption, Ìyábọ̀ cool caption, cool calm. Ta ni Ìyábọ̀ Òjó tún máa parọ́ mọ́ lọ́la báyìí? Ta ni rọ́kàn lọ́la báyìí? Ta ló máa fi cool caption báyìí? Ìyábọ̀ Òjó no fit get house and never post document with her name. She will start carrying bike up and down now. Àti gbé 300k o 300,000 lẹ́túnjílé ni Ṣẹpẹtẹrì disgraced again worldwide. Ẹ̀yin àṣírí Ṣẹpẹtẹrì follower. Ọjọ́ wo la gbàdúrà náà tá a sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run farahàn kó o lè jẹ́ káyé mọ̀ pé ìwọ Ọlọ́run títóbi Ọlọ́run títóbi. Ìyábọ̀ ṣé wàá lè sùn lálẹ́ yìí? Ìyábọ̀ person wey post the video wedding iv to proof point mi ní white ẹ̀gbọ́n ọ̀tẹ́ni yẹn sọ ibriate ó ní tí Ìyábọ̀ Òjó bá ara lé ó ló máa post document ẹ̀ ó ní ṣé Ìyábọ̀ Òjó tó post invitation Davido party Davido so ìjọba ò ní wo ibẹ̀ lójú iwájú. Can't you see how people Ìyábọ̀ Òjó plan to run for eternity and climb out? Wèrè ti gbẹ tán. Why you no ask 300k for our yesterday show? Iṣẹ́ Ìjẹ̀ṣà ni Ẹ̀ṣìtà àti Mr. Lawal ló ṣẹ̀ṣẹ̀ lọ gbé. Wọ́n máa ní dọ́kúmẹ́ǹtì ilé ìrẹ́ǹtì. Yes o. Ibriate 7 days prayer no get fear, God is strong, thank God, no sleep for Adotosha. Báwo ni Ìyábọ̀ Òjó ṣe máa sùn lálẹ́ yìí náà? Ó máa sọ náà ni pé fídíò fáàlì ni. Guys, ó dàárọ̀ ẹ pàdé wa lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Wàá dẹ̀ wá like show mi online, I love it. O máa gbádùn ẹ̀ gan. O máa gbádùn ẹ̀. This and Johnny too, thank you for speaking out all the time for Baba Ìjẹ̀ṣà. Ọlọ́run ni kì í ṣèyàn ọtọ́ ń pè ní ọgbọ́n jagbára lọ nìyẹn. Since the Gbọ́kọ̀ wedding na ẹ̀sìn ọ̀kan ẹ̀sìn left and right. Tòótọ́ ni o, Ìyábọ̀ Òjó ó ṣègbọ́kọ fọ́mọ ẹ̀sìn dé ni o. Èmi kẹ̀ Ọlọ́run ò ní jẹ́ dọ́kúmẹ̀ntì ilé ibi tó wà lọ́fọ́ wèrè ẹ̀. God bless you Lizzy, ó ti rẹ̀ jẹ́ lọ sùn please. Èmi kẹ̀ mú lọ sùn. Ìjẹ̀ṣà bàbá mi dáadáa. Welcome on board. Is a new chapter, is a new dawn. Yorùbá dẹ̀ bàjẹ́. Tó bá pàdé Ìjẹ̀ṣà, bàbá Ìjẹ̀ṣà yín náà ṣe bẹ́ẹ̀ yẹn, báwo lẹ wọ̀n? Ẹ pẹ̀lẹ́ báwo lára yín? Ṣọ́ ń fún yín lóúnjẹ dáadáa nínú ẹ̀wọ̀n? Yorùbá. This one. She no dey post. Unless daughter posting rubbish. 200,000 donation and water. I love this your beautiful hair.
Really? Thank you. Mo máa rógbò. Gbogbo àwọn èèyàn ló sọ pé àwọn láìkì irun àwọn láìkì irun. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe irun ni? Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe irun ni? Ẹ̀sìn dé o. Àbùkù ń kọ Ìyábọ̀ ex-convict. Ìyábọ̀ ẹlẹ́wọ̀n nìwọ náà ex-convict ni ẹ́. It's time for tomorrow show. Tell us time for tomorrow show. See you tomorrow. Bàbá Ìjẹ̀ṣà ẹ jọ̀ọ́ ẹ má dá sí jà o, ẹ má bẹ anybody jà o. Àwọn tó ṣèkà fún yín dáadáa tẹ́ bá ń ṣe làwọn máa fi ṣe sí o. Anybody bá parọ́ mọ́ yín ẹ clear ara yín, ẹ má bẹ anybody jà, ẹ má bẹ anybody jà ẹ jọ̀ọ́. I hope I hear say Iyabo Ojo is doing hook up now. Is that true? Ẹni dẹ̀ fi rẹ́dẹ̀ sí. Tí ò bá ṣiṣẹ́ hook up kí ló wá kiri pátí? Tí Iyabo Ojo bá máa ṣiṣẹ́ hook up kí ló wá kiri pátí? Kò ní capital, kò ní business, kò sí nǹkan. Ọ̀lẹ́ni náà. You have good shape of head. That is why the hair suits you well. Hey, yeah. There. Good night. Well, shower. Enjoy Walola. Good evening, sister. I want to thank you for all encouragement you gave us online. Almost all you say are all truth. And we learn from all that. Wòlíì ìkúkú ní ipa ẹ fún mi àmì Ọlọ́run láàrin Ọlọ́run wa àmì o ẹ mẹ́sọ̀ ẹ má ṣe orí sílẹ̀ ṣe ṣóòmù. Don't go for visit now. Don't go for visit now. Good night. She's looking for customers. The video family is her target. Don't sleep. I'm enjoying you. Good night, guys. Good night. As of Iyabo, guys, don't forget the 90% discount going on in Lagos since our mama no dey. Ẹ̀yin tẹ́ bá rí kẹ́ rajà ẹ ṣé o, God bless you guys, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ bá wa rajà náà l'Abuja ẹ ṣé o, àdúpẹ́ àmọ́ lórí. Don't sleep, àmọ́ mo ti gbọ́. Ẹ mẹ́sọ̀, Momo said you copy her by wearing long chain. Ó dàárọ̀, ìyẹn gbogbo lè fi bí mi nínú. I just found out one of our hookup ladies on my page. Ayele, over 1 year she had been on my platform. I just found out. Na tomorrow caption. Tomorrow caption là ń retí o. Àmẹ́tọ́ máa lò fún caption lọ́la. Wọ́n tẹ̀ ti sọ pé Mr. Lawal lọ lọ́rin. Bó bá tún ṣe ń lọ báyìí, a máa bù í gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó dàbọ̀.